ṣé ọ̀rẹ́ mi mo ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wá tó ṣò yẹn ìyàwó mo ti dúpẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀ 22 million bò lẹ ti ṣe lórí apọ́sì máa jẹ́ mi tí bá parọ́ kó máa já mi ó mọ̀ nípa ẹ̀ mi ò parọ́ mi ìfẹ́ kankan parọ́ fún ẹ o mo ní báwo ló ṣe jẹ́ torí ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbà láà bẹ̀bẹ̀ mi ní kẹ́ má bàa bẹ̀bẹ̀ o màmá Esabod àti gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀ bá bẹ̀bẹ̀ ẹ jẹ́ kí n sọ ohun tí ìwà tí ó wà lọ́wọ́ Àgbàlá tẹ́ kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá Àgbàlá sọ̀rọ̀ kí ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa torí tẹ́ ẹ bá kàn lẹ́ parí ẹ̀ Àgbàlá kìnìkan everybody má bínú ẹ fọwọ́ ra Àgbàlá lórí ìwà yẹn sì máa continue o èmi ò kí ń parọ́ fún yàn ìtì bá mọ̀ ni mo wá sọ yìí o ṣé rí bó nílẹ̀ bá talẹ̀ bí Àgbàlá bá polówó lẹ̀ tó nílẹ̀ bá ní kó talẹ̀ ní 3 million Àgbàlá máa talẹ̀ yẹn ní 7 million naira ó máa fa owó orí ẹ̀ tó fi yẹn ó máa fa yóò wàrà akówó fẹ́ nìyẹn kódà ó máa tún yọ nínú owó ẹni yẹn because ká ní mo fẹ́ polówó lẹ̀ fún ìmọ̀ ní ilẹ̀ yìí mo lè sọ pé ilẹ̀ yìí 5 million ni mò ń tà ní kẹta tẹ́ bá rí ta èyí lẹ ní 500,000 ó yẹ kó ti wà ń bẹ̀ irú ilẹ̀ yẹn kò ní ta ó lè ta 9 million ó dẹ̀ máa yọ 4-5 lórí ilẹ̀ kan kó ti fà yọ in tó ṣe fárábìnrin yẹn tóbìnrin yẹn wá bá mi wọ́n sọ pé ilẹ̀ yìí 18 million Ọlọ́run ló ní pé kí arábìnrin tó ta ilẹ̀ yẹn tó jẹ́ ẹni tó gbọ́ràn sí mi lẹ́nu tó yẹ pé nígbà tí mo gbọ́ sí ó ṣe tán láti bá wa dá sí ọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ni mo bá pàgbàlà pé mi ò gbọ́rú ilé rí ń gbọ́ wọlé ní 18 million wà mí kan ilẹ̀ 4 million kan wà mí kan lọ́wọ́ obìnrin ará Amẹ́ríkà tó jẹ́ kóbìnrin yẹn ó ṣe wàhálà lọ́sàn àti lóru kó tó rí owó báwo ló ṣe jẹ́ ẹ má wọ ẹ máa bá obìnrin bá sọ pé nígbà tí ó dẹ̀ máa ta ilẹ̀ yẹn fóbìnrin yẹn wọ́n lé Àgbàlá lọ ẹ tó nílẹ̀ ní Ògùn state ló wà kágbàlá lè gbowó Àgbàlá sọ pé Lagos state ló wà ìgbà tí dọ́kúmẹ́ǹtì ìwé ilẹ̀ dé làwọn wá sọ pé Ògùn state yẹn bá yarí pé òun ṣe máa ra ilẹ̀ yẹn ní oye tẹ́ ẹ sọ ìwọ Àgbàlá ẹ lò ẹ wá dówó padà onílẹ̀ fẹ́ gbowó Àgbàlá ò gbé kọ́ọ̀lù mọ́ wọ́n pè more than 1 million times kò ní gbé mọ́ ó máa ń sá fún problem ẹ máa kọ point yẹn lẹ̀ o ó máa fa wàhálà tó bá ti wá dé tó tẹ bá pé kò sí kọ́ọ̀lù tẹ lè pe Àgbàlá ò ní dá kò ní gbé kọ́ọ̀lù ó máa sá fún problem ni always run tí problem bá dé ẹ máa pè pé ó ṣe máa sá ṣé bí wọ́n á dúró ká tó ni wọ́n á sọ bá a ṣe máa yanjú ẹ̀sẹ̀ ọ̀rọ̀ obìnrin yẹn sì wà ń bẹ̀ o 22 million sì wà ń bẹ̀ o obìnrin onílẹ̀ yẹn ni ó forí ko yóò kọ́kọ́ forí ko ní 18 million yẹn olórẹ́dì láti forí ko mo ti wọ̀ on top of that case ó ní 4 million yẹn tó rà nínú kọ́pàndì Àgbàlá ìgbà tá a rányàn kú màá yẹn rányàn ó ti rán àbúrò ẹ̀jọ̀ bẹ̀ wọ́n ti lọ wọlé ló bá sọ pé òun fẹ́ ṣe corner piece sí mú ló ti ẹ̀dá lọ ṣe corner piece káàtì mọ̀ pé ó ní 18 million yìí la fẹ́ yanjú ọ̀rọ̀ ní corner piece yẹn ìyá wa ẹ lọ ṣe kámọ̀ pé ó ní 4 million yẹn ó ti wà sẹ́tù nígbà tá a tún máa dórí ilẹ̀ Àgbàlá ti yọ orúkọ arábìnrin yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n ti tún gbé Mrs. kinní kan lé lórí gbọ̀ngàn ní àbúrò woman yẹn bá tún pè lóbìnrin bá tún pè mí hello ìyálájẹ́ Àgbàlá ti yọ kiri orí gbogbo kiri tí mo ṣe sórí ilẹ̀ kúrò wọ́n ti yọ kúrò ńbẹ̀ o mo ní ẹ ní sùúrù mo ní kí ẹ ní sùúrù mo bá ní ẹgbà àbúrò yìí wọlé ṣe rí before tọrọ onílẹ̀ obìnrin yẹn èmi àtàgbàlá ti jàǹgbà náà máa sọ nǹkan tó fàjẹ́ mi àtàgbàlá o mo kàn fẹ́ fi tó fàgbà yẹn torí ẹ máa rẹ́rìn tí má dé àárín yẹn mi ìfẹ́ kí ẹ rẹ́rìn púpọ̀ mo bá ní ẹgbẹ́ Àgbàlá mo ní mi ò bá Àgbàlá sọ̀rọ̀ mọ́ woman yẹn wà lórí show wọ́n wà ń bì wọ́n tẹ̀tí ra star fún mi mo ní mi kì í bá Àgbàlá sọ̀rọ̀ mo ní bọ́ torí titi yín mo ní kò sí wàhálà mo ní ẹgbẹ́ Àgbàlá wọlé ó bá gbọ́ Àgbàlá wọlé